èyí ni ìdí tí Awùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú kò ṣe sí níbi ojúde ọba Tọdun yìí. Awùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà kò sí níbi ayẹyẹ ojúde ọba ti ọdún 2025 yìí o. bẹ́ẹ̀ ni irú eléyìí kò ṣẹlẹ̀ rí látìgbà tí kábíyèsí náà ti sọ ojúde ọba di ọdún ńlá nílẹ̀ Ìjẹ̀bú àti nílẹ̀ Yorùbá yíkáyíká. ìgbà àkọ́kọ́ nìyí tí ọba náà yóò pa ayẹyẹ yìí jẹ. bẹ́ẹ̀ láti ọjọ́ kejì oṣù kẹrin ọdún 1960 ni ọba Adétọ̀nà ti wà lórí ìtẹ́ ẹ̀. kò sì sí ọdún kan tí ọba ńlá yìí kò sí níbi ọdún náà. ọ̀pọ̀ ìgbà ló sì jẹ́ òun ni yóò máa darí bí ètò náà yóò ti máa lọ, tí yóò sì máa gba àwọn èèyàn pàtàkì tó bá pè wá síbẹ̀ lálejò, tí àwọn yẹn yóò sì jókòó sí ẹ̀gbẹ́ rẹ̀ tímọ́tímọ́. ìmúra tí gbogbo àwọn ọmọ ọlọ́dún náà ti múra rèé, nítorí wọ́n ti mọ̀ pé bí wọ́n bá ti ń gun ẹṣin wọn tàbí tí wọ́n bá ti ń jó ní ẹlẹ́gbẹ́jẹgbẹ́, wọn yóò bá kábíyèsí lórí ìjókòó níbi tó gùn wá sí, tí yóò sì máa ju ìrùkẹ̀rẹ̀ rẹ̀ bí wọ́n bá ti ń jó dé iwájú ẹ̀. kò sì sí ohun tó máa ń mú inú àwọn ọmọ Ìjẹ̀bú wọ̀nyí dùn ju lọ́jọ́ ayẹyẹ náà ju ìgbà tí ẹgbẹ́ wọn bá jó déwájú Awùjalẹ̀ lọ. àmọ́ tí ọdún yìí yàtọ̀, ohun tó sì fa ìyàtọ̀ náà ni pé kò sí kábíyèsí lórí ìgúnwà. ìyàwó rẹ̀ olórí Ìkẹ́mi Adétọ̀nà ló jókòó tó ń gba àwọn tí wọ́n wá lálejò, tó sì ń fi tẹ̀ríntẹ̀yẹ kí wọ́n pé bàbá wọn wà nílé. bẹ́ẹ̀ ni òjòjò kan kò ṣògùn kókó lára ọ̀tá le, bàbá ń sinmi lásán ni. ṣé ẹni tó bá ti dé ojúde ọba yìí lẹ́ẹ̀kan, ó dájú pé tọ̀hún kò ní í fẹ́ ṣe aláìdébẹ̀ mọ́. yóò máa retí ọjọ́ tí kinní náà yóò wáyé lọ́jọ́ kẹta ọdún iléyá ni. láti ìlú òyìnbó àti ibi gbogbo tí àwọn ọmọ Ìjẹ̀bú bá wà ni wọ́n ti ń wálé fún ojúde ọba yìí, tí ọdún náà sì ti di èyí tí àwọn agbáṣàga àgbáyé tẹ́wọ́ gbà, tí wọ́n rí bí ọdún àṣà tó ṣe é fi hàn gbogbo ayé. bẹ́ẹ̀ ni kí ni èèyàn yóò wá tí kò ní rí? sí àwọn alágèrè ni àbí àwọn olóòṣà gbogbo àbí àwọn onílù lóríṣiríṣi? kò fẹ́rẹ̀ sí olórin ìgbàlódé kan tí kì í ṣeré níbi ayẹyẹ ojúde ọba. gbogbo àwọn olórin tó bá sì gbajúmọ̀ ló ti ní ẹgbẹ́ tó ti máa ń pè wọ́n fún ìjáde tiwọn. ọjọ́ náà ni ọjọ́ aṣọ, lọ́jọ́ tí àwọn aṣọ òfì lóríṣiríṣi yóò máa pe ara wọn ránníṣẹ́. lóòótọ́ aṣọ là ń wòran aṣọ o, àmọ́ ẹni tó bá fẹ́ wòran aṣọ ojúde ọba yóò wòran, ojú rẹ̀ yóò ṣẹ́ pẹ́pẹ́ ni. bẹ́ẹ̀ ni kì í ṣe báyìí ni kinní náà bẹ̀rẹ̀ o. díẹ̀díẹ̀ ló di ọdún ńlá tó sì di ohun tí gbogbo Yorùbá ń mú yangàn. àmọ́ kò sẹ́ni tí yóò gbàgbé pé ní sáà ọba Síkírù Adétọ̀nà yìí ni ọdún náà di kárí ayé pátápátá, tí òṣùpá ojúde ọba sì di èbú iṣu kan ṣoṣo tó ràn kárí ayé. bí a ti ń wò ó yìí, yóò ti tó bí 150 ọdún 150 years tí wọ́n ti ń ṣọdún ojúde ọba o. ìjókòó kékeré sì ni, àmọ́ ìjókòó kékeré náà ló di ńlá. àwọn kan sọ ìtàn ọdún náà pé láti ayé Adémúyẹ̀wò Afìdípọ̀tẹ̀mọ́lẹ̀, nígbà tí ọ̀kan nínú àwọn alágbára ìlú náà, Àlí Túbọ̀gùn, kírun ní gbangba lásìkò ọdún iléyá, tó sì padà lọ kí ọba náà pé ó ṣeun, tó tún kó àwọn èrò lẹ́yìn tí wọ́n sì tò lọ́wọ̀ọ̀wọ́, tí gbogbo èèyàn sì ń pé wòran wọn títí tí wọ́n fi wọ ààfin Awùjalẹ̀ lọ. ṣùgbọ́n èyí tó ṣẹlẹ̀ lásìkò Awùjalẹ̀ Adésùnbọ̀ tún wà ṣe. níbi 1896 ni ariwo ẹ̀ gba ìlú kan jù. ohun tó sì sọ ọdún náà di ọdún Ìjẹ̀bú rèé. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọdún àwọn ológun làwọn èèyàn ń kà á sí, àfi nígbà tí wọ́n fa àwọn aráàlú tó kù sínú ẹ̀, tí wọ́n sì rí pé kì í ṣe àwọn jagunjagun tó ń ṣe mùsùlùmí nìkan lónìí. Balógun Kúkù ló dá yẹn sílẹ̀ o. àwọn èèyàn máa ń rò pé Kúkù yìí gan ló dá ojúde ọba yìí sílẹ̀ ni. àmọ́ kí náà ti wà kó tó di pé Kúkù ṣe tirẹ̀ ní 1896 lásìkò ọdún iléyá ọdún náà, nígbà tí àwọn èèyàn ti ń wọ inú ẹ̀sìn Islam díẹ̀díẹ̀ níjẹ̀bú òde. ohun tó jẹ́ kí orúkọ Kúkù gbilẹ̀ nídìí kinní ọ̀hún ni pé jagunjagun ńlá lòun, ó sì ti di olówó. kò sì sí ibi tí wọn kò ti mọ̀ ọ́ nílẹ̀ Yorùbá. kì í ṣe mùsùlùmí o, bẹ́ẹ̀ ni kì í ṣe kìrìsìtẹ́nì, ẹlẹ́sìn àbáláyé ni tẹ́lẹ̀ rí. àmọ́ kinní kan ṣẹlẹ̀ lọ́dún 1896 yẹn gan-an. àwọn ajíhìnrere méjì kan, R.A. Conner àti W.A. George, wá sí Ìjẹ̀bú Òde. lẹ́yìn tí wọ́n sì ṣe ìwàásù lóríṣiríṣi, àwọn akọni ìlú náà 41 ni wọ́n rí mú, tí wọ́n sì yí wọn padà sínú ẹ̀sìn wọn, ẹ̀sìn kìrìsìtẹ́nì. ohun tó wá ba nǹkan jẹ́ fún wọn kò ju ti pé àwọn 41 tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ di kìrìsìtẹ́nì yìí ń kéde kiri pé
àwọn ò gbọdọ̀ fẹ́ ju ìyàwó kan ṣoṣo lọ àti pé ẹ̀ṣẹ̀ ni nínú Kristi láti fẹ́ ju ìyàwó kan lọ. ohun tó bí Balógun kúkú nínú gan-an rèé, tó sì ní ẹ̀sìn burúkú tí kò fẹ́ kí ọmọ pọ̀ láyé ni, tó sì fẹ́ kí àwọn ọmọbìnrin máa rìn rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ kiri. Òun náà bá fìbínú wọ inú ẹ̀sìn Islam. Balógun kúkú yìí ló padà wá sọ Ojúde ọba yìí di nǹkan ńlá. ìdí ni pé ọdún kan ti wà bẹ́ẹ̀ tó jẹ́ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ni wọ́n máa ń ṣe, tí wọn yóò kó gbogbo òòṣà wọn jọ sójú kan, tí àwọn olóòṣà náà yóò sì máa ṣe ayẹyẹ wọn lóríṣiríṣi. Níwájú ààfin ọba ni wọ́n ti máa ń ṣe é, ibẹ̀ ni wọ́n máa ń lò, níbẹ̀ ní ilé ayẹyẹ wọn. Nígbà tí Balógun kúkú di mùsùlùmí ní ọdún iléyá àkọ́kọ́ tó ṣe, ó kó àwọn ọ̀pọ̀ ọmọ ogun jọ àti àwọn aṣáájú ogun tó ní. Wọ́n gun ẹṣin lóríṣiríṣi, ó kó àwọn obìnrin ẹ̀ síwájú, wọ́n sì pọ̀, wọ́n sì múra dáadáa. Bẹ́ẹ̀ ni wọ́n gba ilé ọba lọ. Ó ń fẹ́ kí ọba mọ̀ pé mùsùlùmí lòun báyìí, kí àwọn náà sì ṣe ayẹyẹ ọdún níwájú ilé ọba, àti pàápàá kí gbogbo èèyàn lè mọ̀ pé ọdún tiwọn àti ẹ̀sìn tiwọn dáa ju èyí tó ní kí wọ́n má fẹ́ ju ìyàwó kan lọ. Ọjọ́ kẹta ọdún iléyá ni wọ́n fi èyí sí, pẹ̀lú ìgbàgbọ́ pé kálukú yóò ti pa ẹran rẹ̀, wọn yóò sì ti ṣe ọdún tiwọn nílé wọn. Àmọ́ lọ́jọ́ yìí ọba ni wọn yóò bá ṣọdún, tí àwọn yóò sì dúró níwájú ààfin rẹ̀ ṣe ayẹyẹ. Ìdí rèé tó sì fi pè é ní ìta ọba. Ọdún àkọ́kọ́ tí wọ́n ṣe eléyìí ní 1897, ó sì pinmirin. Àmọ́ ti 1898 le jù bẹ́ẹ̀ lọ, torí àwọn olórógun láyìíká àtàwọn míì gbogbo tí wọ́n ti wọ inú ẹ̀sìn náà jáde pẹ̀lú Balógun kúkú. Èrò náà sì pọ̀ jù, ayẹyẹ náà sì lárinrin. Láti ọjọ́ náà ni Ojúde ọba ti di nǹkan ńlá o, títí di àsìkò tá a wà yìí. Ṣùgbọ́n yóò ṣòro kéèyàn tó gbàgbé àwọn ìdàgbàsókè ńlá tí Awùjalẹ Síkírù Káyọ̀dé Adétọ̀nà mú bá ọdún náà, torí ó sọ ọ́ di nǹkan ìgbàlódé pátápátá. Ó sọ ọ́ di ìdíje láàrin àwọn ọmọ Ìjẹ̀bú tí kálukú sì ń ríbi táàkà ipò àti ọlá ẹ̀ láwùjọ. Láyé Awùjalẹ yìí ní ariwo àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ pọ̀, tó sì di pé gbogbo àwọn èèyàn tí wọ́n jọ bí lásìkò kan náà ni wọ́n ń ya ẹgbẹ́ wọn sọ́tọ̀, tí wọn yóò sì da aṣọ aláràbarà, aṣọ olówó ńlá, tí wọn yóò sì fún wọn ní orúkọ rẹ́gbẹ́rẹ́gbẹ́ tiwọn. Ayé Adétọ̀nà yìí ló di pé ìjọba ń bá wọn dá sí ọdún náà, tó jẹ́ gbogbo gómìnà ní í fẹ́ wá, àwọn olórí orílẹ̀-èdè míì náà a sì máa wá. Wọ́n á máa wá lásìkò ayẹyẹ yìí, tí wọn yóò bá Awùjalẹ lálejò, tí wọn yóò sì wà níbẹ̀ láti wòran àwọn ẹlẹ́ṣin, àwọn oníjó, àwọn onílù àti àwọn abólóde fẹ́ lójú gbogbo. Láyé Awùjalẹ yìí ló di pé àwọn iléeṣẹ́ ńlá bíi Glo ń ṣe agbátẹrù ètò ọdún náà, tí wọn yóò sì ná ọ̀pọ̀lọpọ̀ owó láti rí i pé ọdún náà kò láfiwé níbi gbogbo lágbàáyé, nítorí ọdún àṣà tó yàtọ̀ gbáà ni. Àmọ́ nítorí pé ọdún náà jẹ́ ọdún ọba, tó ṣe pé ọba ní gbogbo àwọn ẹlẹ́ṣin àti oníjó yìí ń fẹ́ wá kí, tó sì jẹ́ ọba míì kì í jáde sí gbangba ju àkókò yìí lọ. Ohun tí àwọn èèyàn ṣe máa ń fẹ́ rí Awùjalẹ níjókòó nìyẹn. Bẹ́ẹ̀ ni ọba Adétọ̀nà kó pákín náà jẹ àfi lásìkò yìí. Àmọ́ o, àwọn agbátẹrù ètò náà ti ní kò séwu lóko o. Wọ́n ní kì í ṣe pé kinní kan ṣe bàbá, àwọn dókítà ló ní kí wọ́n sinmi. Alhaji Fásí Yusuf tó ti ń darí ètò náà láti ọjọ́ tó pẹ́ wá ní kì í ṣe pé kinní kan ṣẹlẹ̀, pé Awùjalẹ lọ sí ọsibítù nígbà tó fẹ́ sí díẹ̀ ni. Èèyàn kò sì lè fẹ́ irú ẹ̀ kù sí bàbá tó ti pé ọmọ ọdún 91, 91 years, tó sì ti ń jọba láti ọdún 63. Ọdún kékeré kọ́ nìwọ̀nyẹn. Àmọ́ kábíyèsí ti gbádùn. Àwọn dókítà ti dìsáàjì ẹ̀. Àwọn dókítà yìí náà ló sì sọ pé kí wọ́n jókòó sílé, kí wọ́n má ṣe wàhálà kankan. Ohun tí Awùjalẹ kò fi yọjú sí gbangba nìyẹn. Ṣùgbọ́n ètò náà lárinrin o, ó lárinrin dáadáa pàápàá. Gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú tí wọ́n gbọ́ ni wọ́n sì gbàdúrà pé ọdún tó ń bọ̀ yóò ṣojú kábíyèsí. Awùjalẹ yóò sì wà ní gbangba lórí àpèrè ẹ̀, níbi tí yóò ti máa gba gbogbo èèyàn lálejò lọ́jọ́ Ojúde ọba. Yẹmí Ògúnyẹmí ló lọ sí Ojúde ọba yìí fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí o.